kúrò léwu fídíò yóò ṣe gbé kúrò gbogbo ìwọ ẹ̀dá tó bá rí mi wò káàkiri gbogbo àgbálá ayé ohun tí ń bẹ lọ́wọ́ mi ewé ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ sọ àṣírí nípa ewé ọ̀gẹ̀dẹ̀ fún ọ gbọ́ mi dáadáa bí ọ̀gẹ̀dẹ̀ bá yọ tútù lówùúrọ̀ nígbà tó máa fi di alẹ́ àyàkà pàrọ̀wádà ilé àṣàdá mi ó máa ti di wẹ́lẹ́wẹ́lẹ́ játijàti nítorí gbogbo aṣọ yẹn pátápátá àti ìyá lára rẹ̀ mo wí lórúkọ Olúwa gbogbo ẹni tó lòun máa gba aṣọ yìn lára rẹ̀ bó tilẹ̀ ń kó ní agbára tó ó máa ṣẹlẹ́yà. Àmín Jésù. wá wò ó dáadáa o sórí ọ̀gẹ̀dẹ̀ ewé ọ̀gẹ̀dẹ̀ bó ṣe wà yìí ohun tó dá mi lójú ni wípé tó bá ń gbé ọwọ́ báyìí tó bá ń gbé ọwọ́ tátẹ́gùn fẹ́ tó ń gbé ọwọ́ ara rẹ̀ ló máa fi nà gbogbo ọwọ́ tí ọ̀tá gbé lórí rẹ lórí ọmọ lórí ọkọ lórí aya tó bá rí fídíò yìí sí ẹ lórúkọ bàbá tọmọ tí ẹ̀mí mọ́ wọ́n máa fi nara wọn. Àmín Jésù. wá gbọ́ mi ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ó ò ní yàgàn ohun rere. Àmín Jésù. ìwọ tó rí sí ẹ̀fẹ́yàn mẹ́ta ọ̀rọ̀ yìí di májẹ̀mú di àṣẹ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó sọ pé òun máa jẹ́ kó yàgò ohun rere ní sojú wọn wà rí ògbólò. Àmín Jésù. wá gbọ́ mi dáadáa sórí ewé ọ̀gẹ̀dẹ̀ bó ṣe wà yìí o ẹ gbọ́ mi gbogbo ẹ̀dá alààyè àṣírí ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n gbọ́ mi bí ọ̀gẹ̀dẹ̀ bá wọṣọ tuntun láàárọ̀ tó bá dé lálẹ́ aṣọ rẹ̀ máa ti di játijàti gbogbo ẹni tó sọ pé òun ò ní jẹ́ kí ògo rẹ̀ bọ́ ọ̀kalẹ̀ lórúkọ bàbá tọmọ tiẹ̀ mọ́ ilẹ̀ máa lanu máa gbé mi. Àmín Jésù. aṣọ yìn rẹ ò ní ya. Àmín Jésù. ọmọ aráyé ò ní ya aṣọ yìn rẹ. Àmín Jésù. yèrè pèkéru àdàlámi antaruji ilé àpàdáwà ṣẹ̀dámi ayé ò ní ya aṣọ ògo mọ́rùn rẹ. Àmín Jésù. aṣọ ògo ọmọ rẹ ò ní ya. Àmín Jésù. àwọn gbé lórúkọ Jésù aṣọ ògo tó gbé wáyé àgẹ́ni oṣó ni èmèrè ni ọkùnrin àbí wòlíì ìkà ni tàbá àfà ìkà tàbí babaláwo ìkà ló sọ pé òun máa faṣọ ògo yẹn mọ́ ọ lára irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù ó máa ya wèrè wọjà. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. orúkọ mi ni wòlíì Michael Ajayi ẹ̀rí gbèmí tí gbogbo èèyàn mọ̀ sí ẹ̀rí kàmbú má gbàgbé ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí join wa ní Shiloh service ní Ṣàngó Ọ̀tà Ìjókòó ìwọ tó o bá wá wàá tún ṣe ìṣọ́nà ọ̀fẹ́ láì sanwó ẹlẹ́ẹ̀kejì oníṣẹ́ iyanrìn òkun tó ń lọ lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ iyanrìn òkun tó ń lọ lọ́wọ́ wàá rí online bẹ́ẹ̀ yẹn 10,000 naira là ń tà fáwọn tó ọ̀dà rẹ̀ ṣùgbọ́n àwọn tó bá wá Wednesday just 2,000 naira là ń tà fáwọn èèyàn ìfù gan sí gan mo tuntun yọ 500 naira kúrò ńbẹ̀ nítorí mo fẹ́ jẹ́ káwọn èèyàn ṣoríire kò dáa kéèyàn forí burúkú lògbà kò dẹ̀ dáa kéèyàn fi ìpọ́njú lògbà ẹgbọ́n mi òṣì ló jẹ́ ta ní mọ̀ rí owó ló jẹ́ mo bá ọ tán lórúkọ Jésù òṣì àfàyè rẹ sílẹ̀. Àmín. iṣẹ́ iyanrìn yẹn pẹ̀lú iṣẹ́ ọlọ́ṣẹ oníyanrìn òkun yẹn iṣẹ́ ìbùkún àti àánú ńlá ni téèyàn fi ń gbénu ilé tó fi ń jìfọ̀ ohun rere ó ju oṣooṣólẹ̀ tó fẹ́ ṣe fún ẹ ní 250,000 lọ gbọ́ mi fún ìwọ tó bá fẹ́ wá pè mí sórí nọ́mbà mi 07016014790 ìyẹn lọ sápá abìkan tó bá tún wá ní ọjọ́ Wednesday oníṣẹ́ kan tá a fẹ́ ṣe lọ́wọ́ iṣẹ́ onífáńtà ó ní agbára gan múra kíwọ náà jọ ìgbà ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí tó bá mísì ẹ̀ ó sọkọnù 08108778741 I love you God bless you. Bye.